Hi, welcome to my YouTube channel. My name is Bello Ifeoluwa. Ẹ káàbọ̀. Adé tí mo pé lórí ibi yìí a máa ń kọ́ bí a ṣe lè kọ, bí a ṣe lè kà àti bí a ṣe lè sọ èdè Yorùbá. Thank you for watching. Thank you for supporting me. And don't forget to like, subscribe and share. Thank you very much. And in today's episode, we'll be going to Ìsọ̀rí ọ̀rọ̀ gbólóhùn. That's part of speech. Part of speech in English and part of speech ní èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n ní èdè Yorùbá ìsọ̀rí ọ̀rọ̀ gbólóhùn ni à ń pè. Then now we have noun, ọ̀rọ̀ orúkọ. Noun ní èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n ní èdè Yorùbá pè ní ọ̀rọ̀ orúkọ. Then we have pronoun. Pronoun a pè ní ọ̀rọ̀ arọ́pò orúkọ. Pronoun ní èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n ọ̀rọ̀ arọ́pò orúkọ ní èdè Yorùbá. A tún wá ní ọ̀rọ̀ arọ́pò àfarajọ orúkọ ní èdè Yorùbá. A ní ọ̀rọ̀ arọ́pò àfarajọ orúkọ. A tún wá ní verb. Ta ní èdè Gẹ̀ẹ́sì a pè ní verb. Wọ́n ní èdè Yorùbá pè ní ọ̀rọ̀ ìṣe. A ní adverb. Adverb yìí ní ọ̀rọ̀ àpọ́nlé. Adverb ọ̀rọ̀ àpọ́nlé. A ní adjective ní èdè Gẹ̀ẹ́sì. Ó jẹ́ ọ̀rọ̀ àpèjúwe ní èdè Yorùbá. Ọ̀rọ̀ àpèjúwe. Conjunction ọ̀rọ̀ àsopọ̀. Àwa ní preposition, that's ọ̀rọ̀ atọ́kùn. Preposition ní èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n ní èdè Yorùbá ọ̀rọ̀ atọ́kùn ni a pè. Àbáyá máa bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ orúkọ. A máa lọ nípele. A bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ orúkọ títí a fi máa mú gbogbo ẹ̀ dé ibi tí ó parí sí. Lónìí a lọ sí ọ̀rọ̀ orúkọ. A dẹ̀ sọ fún wa pé ọ̀rọ̀ orúkọ jẹ́ àwọn orúkọ ènìyàn, ẹranko, ìlú, àfojúrí àti ohun àfojúrí àti àwọn ohun àfòyemọ̀. Ọ̀rọ̀ orúkọ jẹ́ orúkọ ènìyàn, ẹranko, ìlú, ohun àfòyemọ̀, ohun àfojúrí. A tún lè sọ pé ọ̀rọ̀ orúkọ jẹ́ ó máa ń jẹ́ olùwà àti àbọ̀. Ó jẹ́ olùwà àti àbọ̀ nínú gbólóhùn. Bí àpẹẹrẹ, a sọ pé ó jẹ́ orúkọ ènìyàn. Orúkọ ènìyàn Bọ́lá, Àbíkẹ́, Ṣàṣàkẹ́, orúkọ ènìyàn nìyẹn. Ó tún jẹ́ ẹranko, ẹyẹ, ajá, ọ̀bọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tún jẹ́ orúkọ ìlú bíi Ìbàdàn, Ilé-Ifẹ̀, Èkó, Adó, bí àwọn àpẹẹrẹ ìlú nìwé. A tún wá lọ sí ohun àfojúrí. Ohun àfojúrí ìwé, ilé, òkúta, àfòyemọ̀, ayọ̀, ìgbàgbọ́, ìgbàgbọ́.